tọ́ bá a ṣe ń pète pé kékuru ọ̀ràn ó tán òun ni ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tó ń gbọ́nwọ́ rẹ̀ sáwo. Arẹ́gbẹ́ṣọlá mọ̀ tún ni o nígbà tó di ètò ṣé ìpolongo ni ká pè é àbí ìwọ́de ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Arẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ ó ní látìgbà tí President Bola Ahmed Tinubu ìyún ẹni tó ti jẹ́ ọ̀gá ẹ̀ nígbà kan rí tó ṣe wípé òun lòun sì lò ó ní sábàbí láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, torí lẹ́yìn ìgbà tó di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tán síbí ni gbogbo ayé náà mọ Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí akíkanjú èèyàn. Lẹ́yìn ìgbà tó di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló tún ṣe Minister for Interior ní abẹ́ ìjọba tó kógbá wọlé ìyẹn ìjọba President Muhammadu Buhari. Àmọ́ tó gba àárín àwọn méjèèjì kọjá ìyẹn ní Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu tí ìjà fi wá di ìjà àjàkú akátá. Arẹ́gbẹ́ṣọlá wá ń sọ lẹ́nu rẹ̀ ó ní látìgbà tó ti débẹ̀ ìyẹn ó ń bá President Bola Ahmed Tinubu wípé ikú òkè bí ikú mọ́. Ẹjọ́ ẹ̀yin èèyàn, ǹjẹ́ Bola Ahmed Tinubu tó jẹ́ ààrẹ ǹjẹ́ òun ní jẹ́ kí ikú ó ké bí ikú bá fẹ́ ké ni? Ó ń láìgbà tó ti débẹ̀ ó ní ayé dorí kodò. Mi ò wá mọ̀ bóyá ní apá àtọ̀dọ̀ ibi tí Arẹ́gbẹ́ṣọlá wà ló ti dorí kodò àbí ní apá gbogbo ayé ló ti wá dorí kodò. Ó ń láìgbà tó ti débẹ̀ ní ìnira tí ń gorí ìnira, bó tilẹ̀ jẹ́ wípé ìnira tí wọ́n bá kò sẹ̀yìn lẹ́yìn èyí tí òun àti President Muhammadu Buhari tí wọ́n fọwọ́ fà á, torí àwọn ni wọ́n yá owó tí wọ́n sì mú owó ọ̀hún táàrí ibi tí wọ́n ná sí. Ṣùgbọ́n Yorùbá ní ọjọ́ pẹ́ aṣèrè gbàgbé olóore. Arẹ́gbẹ́ṣọlá wa tún tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní láìgbà tí Tinubu ti débẹ̀ ẹni gbogbo nǹkan ò ti lọ déédéé fún torí tẹlẹ́mù. Ó mọ̀ sọ̀rọ̀ tó pọ̀, kódà ó tún tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní òun ò rí nǹkan tó ní kí ètò ìdìbò kó mọ̀ wà níwà tó ti wípé bá a bá ṣe ń tẹ̀ka bẹ́ẹ̀ náà la máa rí èsì ìdìbò wa lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní torí wípé kíni eléyìí ṣẹlẹ̀ ní Venezuela, ó ṣẹlẹ̀ ní Ukraine, ó lè tún ṣẹlẹ̀ ní àwọn ìlú míì. Ṣùgbọ́n tó wá ṣe àwa lójúlọ́yìn ojú wípé ní tó sọ́dà ṣùgbọ́n gbogbo ọdún mẹ́rẹ̀ẹ̀rin tóun náà fi bá President Muhammadu Buhari tó bá wọn ṣiṣẹ́, àwa ò mọ̀ rí irú eléyìí ní bẹ́ẹ̀, torí pé kíni ìpàkúnpàkọ́ láàrí tẹni ẹlẹ́ni ní rí tẹni. Má bá sọ pé pàkọ́ dùn ní, ó yẹ ká béèrè pé mélòó ń tejò. Ó bá President Muhammadu Buhari ṣèjọba ó sì lo ọdún mẹ́rin níbẹ̀. Ó bá wọlé ní 2019 lẹ́yìn ìgbà tí òun gbé ìjọba lẹ̀ ní Ọ̀ṣun State gẹ́gẹ́ bí gómìnà. Lẹ́yìn ìgbà tó bá wọlé ní 2019 wọ́n jọ parí ìjọba ní 2023 ni. Gbogbo election tó sì wáyé lábẹ́ wọn sísítẹ́ẹ̀mù tí Tinubu báyìí òun náà ni wọ́n lò. Èyí ṣe tí òfin sọ fún President Muhammadu Buhari tó lo ọdún mẹ́jọ nípò àlééfà pírẹsidẹ́ǹtì ìpè kó yí ìgbìyànjú tó ń wá sọ pé kí Tinubu yí. Bákan náà ètò ìdìbò tí wọ́n fi lẹ̀ òun náà ló gbé Tinubu wọlé. Ẹgbọ́n jù wá lọ ẹ sọ bó bá ṣe rí nínú